ìran àkókò ló ní ká gbẹ́dọ̀ ìran aláǹtakùn ló ní ká ràn wú. ìran yínmíyínmí wọ́n jọ lọ́jẹ̀ ọṣẹ àràmàǹdà, ìran akàn jọ lọ́jẹ̀ epo òsèlé, ìran agbe ló jọba nílùú ìdáró, ìran olóṣùn wọn fẹ́ tàlùkù síwájú, lékèlékè ló jọba nílùú kẹfúnninní. lórí ọ̀rọ̀ wípé àwọn Ìlọrin àbí Ìlọrin Emirate lápapọ̀ wọ́n wò pé kí olóyè Sunday Igboho àbíjọba ìpínlẹ̀ Kwara ní kí olóyè Sunday Igboho má ṣe wá sí ìpínlẹ̀ Kwara mọ́. àwa wò ó àtàn yẹ́bẹ́yẹ́bẹ́ pé kí ló lè fàdí ọ̀rọ̀ yìí nígbà ó ṣe pé gómìnà ló ní ká wá tẹ́lẹ̀, kọmíṣánná á sì mọ̀ sí. àwa wò pé kí ló fa gbogbo kùdìẹ̀kudiẹ̀ yìí, làwa láǹfààní látọ̀ àwọn tó jẹ́ ọmọ bíbí inú Ìlọrin pé kí ló dé, kí ni ohun tó ṣẹlẹ̀. tá a bá wo àwọn agbègbè kan nípínlẹ̀ Kwara, àwọn èèyàn ò lè lóko, wọn ò lè lódò, àwọn ìlú sì ti tú. ṣé bàbá wa ọlọ́lá ìlú Ìlọrin wọn fẹ́ jẹ́ kí ìlú Ìlọrin létò ni? àbí gbogbo àwọn sànmọ̀rí tó jọmọ bíbí inú ìlú Ìlọrin inú wọn ò dùn? àbáwọn gan ni wọ́n wà lágbọ́nu pé báwọn ìlú yìí ṣe ń tú ni wọ́n wá ní bàbá wa ọlọ́lá ìlú Ìlọrin kì í ṣe bẹ́ẹ̀. gbogbo àwọn ọmọ ìlú Ìlọrin wọn ń ṣe ẹni tí wọ́n fẹ́ jẹ́ kí ìlú onílùú tú, àmọ́ ìpayà wọn bó bá ṣèwọ náà wò wípé ọlọ́mọ sọ wá dọlọ́lá àná, gbogbo ohun tí ó túlù mọ́ wa lórí a ò ní ṣe é. wọ́n ní ẹ má jẹ́ ń tú ìsọ, ẹ wo fọ́nrán tí mo fẹ́ gbé sí yìí wò káwọn ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀. ẹ bá wa dárúkọ yìí sà àti bí ẹ ṣe jẹ́. Alhamdulillahi min ash-shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní sí US Imam. ẹnì kejì mi tí a jọ dúró òun náà ni Dédé Abọ́lájí Àjàsà, tí a jẹ́ aṣojú fún Ìlọrin Heritage Preservation Foundation. Ó tó ṣẹlẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan, wọ́n ní Ìlọrin, wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá. kí la lè sọ lórí rẹ̀? Àkọ́kọ́ ní pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin. Bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn, àwọn ni wọ́n ní agbára. Àmọ́ gẹ́gẹ́ bí foundation ti tiwa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà làá fẹ́ máa protect lọ́dọ̀ títí wa, àwa náà faramọ́, a sì padà gbé jáde láìpẹ́ pé faramọ́. and then yes sir, okay. ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ̀ fi faramọ́? ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìlú ẹkùn lẹ̀, ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni, ẹni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe kọ́ Nàìjíríà, òun ló ń champion Yorùbá nation. Yorùbá yìí ti mọ̀ yẹn, it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation. so gbóòlà nígbà wá ti fẹ́ trust rẹ̀, and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì lọ́rin, àwọn kògùn bọ̀ wá, àwọn fẹ́ wá Yorùbá lọ́rin, so kìí ń pa wá lẹ́rìn. so nígbàgbọ́ àní confidence nínú the so-called ìlú ẹkùn àti ẹni tó dálẹ̀. So that is our position as members of Ìlọrin Heritage Preservation Foundation. Mo sọ lẹ́ẹ̀kan, a sọ̀rọ̀ fún Ìlọrin, à ń sọ̀rọ̀ fún foundation àti titiwa táwa ń sojú pé position titiwa o, a sì padà gbé jáde, a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí. Ìlú ẹkùn àtẹnitọ́ dálẹ̀, àfẹ́ wọn nílọrin, àfẹ́ wọn Kwara. nígbà tó jẹ́ pé ó ti wá sọ́yìn tí tó pé Ìlọrin gan-an ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí ńkọ́? Kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ titiwa, kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ tá a bá fẹ́ ṣe, because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní license ní Kwara lọ́kàn wa. Wọ́n lè máa lọ sí ogun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West, but ní Kwara ti ti wá yìí, agenda divisionist wọn yẹn ni náà ni objective wọn, ojú tá a fi ń wò nù tó ti yé. Ìmọ̀ ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile àwọn Fúlàní, àwọn Haúsá, gbogbo alárí gbogbo ìmọ̀ tí wọ́n hàn wọ́n, ìjọba sì dákẹ́. So tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State, kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá, because ní Ìlọrin here we are going to protect ourselves. ó kọ nílẹ̀ kan sí. Orúkọ mi ni Umar Saad Imam, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam.
tẹ́gbẹ́nsọ fún. tá à ń gbẹnusọ fún Ìlọrin Heritage Preservation Foundation. ọ̀lẹ́ ti gbọ́ lẹ́nu lọ́ọ̀yà wa US Imam tí wọ́n ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ táwọn fi ní kí olóyè Sunday Igboho àti ohun tí wọ́n ń pè nírò ẹkùn lápapọ̀ mọ́ wá sípínlẹ̀ Kwara mọ́. wọ́n ṣàlàyé wípé kò sí bẹ́jà bákan pé gbogbo ayé mọ̀ wípé ẹni tó gbé kí gbogbo owó pín tá a mọ̀ sí Yorùbá Nation rù òun lolóyè Sunday Igboho. ṣé wọ́n fẹ́ wá pẹ̀lú Ìlọrin ni? àti wípé ńgbà tá à ń ṣe Yorùbá Nation àwọn kan nínú tá a lè pè láwọn agbẹnusọ sọ pé àwọn ó gbà lọrin, àwọn ó fọba Yorùbá jẹ nílùú Ìlọrin. wọ́n ní ìyóò náà kún ara nǹkan táwọn fi sọ wípé kò sáàyè. àmọ́ bóyá lọ́ọ̀yà wo mọ̀ wípé irú ẹkùn bẹ́ẹ̀sì lórí wípé ẹlẹ́yà òmẹ̀yà. ohun tá a gbé lọ́wọ́ ni wípé ààbò bí ò ṣe ní jẹ ọmọ Yorùbá ní gbogbo lẹ̀kílẹ̀. lápẹẹrẹ a lọ sílùú Kogi, tá a bá wò pínlẹ̀ Kogi bí Ìlọrin ti dàpọ̀ mọ́ Fúlàní bẹ́ẹ̀ náà ni Kogi dàpọ̀ máwọn ẹ̀yà míì tá a lè pè láwọn Yorùbá, Kàbà, Ìgbìrà. kò sí ohun tó jọ wípé ńgbà tá a débẹ̀ a sọ̀rọ̀ wípé a fẹ́ wá jọba Yorùbá ń bẹ̀. gbogbo wa la mọ bí wọ́n ṣe ń ṣe ìdálù ìṣèlú. Adékogi kò sí ohun tó jọ ohun tí wọ́n ń pè lẹ́lẹ́yà òmẹ̀yà. àmọ́ ohun tá a fẹ́ dáàbò bò ní pé àwọn gírígànkú tí wọ́n ń dàlúrú tí wọ́n jẹ́ kólókó lè roko òun la wà fún. gbogbo ẹni tó bá wá sá sábẹ́ wípé à ń ṣe ètò aláàbòrò ẹkùn òun fẹ́ fi máa jà sírọ̀ ọba. olóyè Sunday Igboho jà sọ́rọ̀ ọba o. mò ń gbẹnu olóyè Sunday Igboho sọ̀rọ̀ àti ìwọ ẹkùn lápapọ̀ wípé a ò jà sí ọ̀rọ̀ ọba. a sì wá níwà wípé a fẹ́ wá dojú àṣà àti ṣe ìlú Ìlọrin bolẹ̀ bí ẹ ṣe àwọn ìlú tí wọ́n wà lábẹ́ ìpínlẹ̀ Kwara tí yà ń jẹ. táwa náà sì mọ̀ pé kábíyèsí baba wọn lọ́lá ìlú Ìlọrin Shehu Walawi Asimuka Minanas wípé àwọn náà ò ní fọwọ́ sí wípé káwọn kan kàn wọnú ìlú kí wọ́n sì pààyàn. ó sì dá mi lójú pé gbogbo tí wọ́n ń pè ní Ìlọrin Emirate lápapọ̀ ò ní fọwọ́ sí. àwọn òjà sọ̀rọ̀ ọba ààbò bóòlù olóko ṣe lè mọ roko, bóòlù olódò ó ṣe lè mọ rodò, bóòlù ní gbogbo owó ṣe lè sùn tá a fi lórí oṣù ká. yálà ó ṣe Yorùbá ló ń kún wọn lọ́wọ́ ni, ó ṣe Fúlàní ni, ó ṣe Yorùbá ni, ó ṣe Haúsá ni, ó ṣe Yíbò ni wọ́n wà lágbọ́nú àwọn tá a pè ní banditry yìí, kidnapping yìí òun làwa gbé lọ́wọ́. olóyè Sunday Igboho ò tàpá sí pé bóyá a fẹ́ wá jọba nílùú Ìlọrin nítorí wọ́n láwọn kan bí ẹgbẹ́ kan nígbà kan wọ́n láwọn fẹ́ wá jọba nílùú Ìlọrin. eléyìí kọ́kọ́ jẹ́ nǹkan gbòógì tí Ìlọrin protect wípé ṣe ẹ fẹ́ wá sọ fún wa wípé ẹ fẹ́ wá fi ọba lọ́lẹ̀ nílùú Ìlọrin. gbogbo àwọn ìlú tí ń bẹ lábẹ́ Ìlọrin gbogbo wọn ni wọ́n ti mọ̀ wípé ọba báyìí ní bẹ́ẹ̀nbẹ́, ọba báyìí ní bẹ́ẹ̀nbẹ́, ọba báyìí ní bẹ́ẹ̀nbẹ́. kò síbi tí oníkálùkù ò lè gbé. ọmọ Yorùbá ọmọ Nàìjíríà kan náà ni gbogbo wa. àmọ́ ká pawọ́pọ̀ ká láwọn kàndánù rẹ̀ sì dànù nítorí ìkan pawọ́pọ̀ wọn mọ̀lélá, ìrìn ìrùn pawọ́pọ̀ wọn màgìyàn, ìròyìn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn. ohun tá à ń fẹ́ láti ọwọ́ kábíyèsí ọba wọn lọ́lá ìlú Ìlọrin ni pé kí wọ́n gbà wá láàyè. gbogbo àwọn ìlú tí ń bẹ lábẹ́ ìpínlẹ̀ Kwara bá ṣe jọ láǹfààní tájọ pagbára pọ̀, tájọ pàmọ̀ pọ̀, tájẹ pèrò pọ̀ tó ní kálukú ó lè sùn tí ó fẹ́ dọ̀ lórí òróòrùn. òun lolóyè Sunday Igboho gbé lọ́wọ́. gbogbo wípé wọ́n fẹ́ wá jọba, wọ́n fẹ́ wá fi kinní kan lọ́lẹ̀ nílọrin, kò sí ohun tó jọ bẹ́ẹ̀ o. a ti fi ìlú ẹkùn lọ́lẹ̀ nípínlẹ̀ Kwara, Ìlọrin la sì ti ṣe lóòótọ́. àmọ́ gbogbo ohun tó jọ mọ́ wípé wọ́n fẹ́ wá bá Ìlọrin jà rárá o. àbí wọ́n fẹ́ wá yọ kábíyèsí baba wa Sùlù Gàmbàrí kúrò lórí oyè rárá o. oní nǹkan làjí ó ṣe, ọlọ́lá là gbádé fún, oní ìlú òsì ní fẹ́ jí ó tú, ìlú Ìlọrin ò ní tú, gbogbo ẹni tí ó tù ní ráyè wọbẹ̀. èyí ni àbọ̀ mi láti ṣe àlàyé wípé ohun tá a wà fún ní ètò ààbò fún gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lábẹ́ ìpínlẹ̀ Kwara, àwọn ògbóònà pàtàkì jùlọ àwọn gómìnà tí wọ́n wà ń bẹ̀
àtàwọn ìlú míì tí èyí ṣègbónà tó ṣe pé abẹ́ ìpínlẹ̀ Kwara ni wọ́n wà láti dáàbò bo ilẹ̀ wa ni. Kò gbóhun tó jọmọ́ wípé wọ́n fẹ́ wá yọ kábíyèsí ni wọ́n fẹ́ wá gbógun ti Ìlọrin ni, kò sí ohun tó jọ bẹ́ẹ̀ o. Olóyè Sunday Igboho bá wọn lọ́wọ́ sí. Gbogbo ẹni bá fẹ́ jà sọ́rọ̀ ọba ẹ lọ jà á láyé ọ̀tọ̀, ẹ má fi orúkọ ìró ẹkùn àbí kẹ́ fi orúkọ Olóyè Sunday Igboho dá wàhálà sílẹ̀. Wàhálà kankan ò ní wọlé tọ̀ wá. Adúpẹ́ lọ́wọ́ àlàyé tí bàbá wa US mọ̀mọ́ àti gbogbo Ìlọrin lápapọ̀ ló fi jẹ́ kí n múra bí ará Ìlọrin ṣe múra. Àwa yìí náà Ìlọrin ló kọ́ wa ń ké, Ìlọrin sì làwọn àfáà wa. A ò ní gbàdúrà kí Ìlọrin ó tú. Ẹ ṣé gan, adúpẹ́. Pékélépékélé arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán. Èso mọ̀ ti pàdídà nípínlẹ̀ Kwara ọmọ ti ń lajà. Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tó bí obí fún wọn nílùú bòmíì ọmọ ti bí akọ fún wa nípínlẹ̀ Kwara báyìí o. Nǹkan tí ó kàn yé wa ń bẹ̀ ni pé àwọn abẹnugọ àwọn tí wọ́n láṣẹ yìí tí wọ́n nífọ̀n tí wọ́n lè kánlẹ̀ yìí wọ́n tiẹ̀ wá jáde kán ṣàlàyé fún wa pé reason tá a fi fẹ́ Sunday Igboho nípínlẹ̀ Kwara rẹ̀. Ẹni tó wá táyé kójó tí wọ́n kórù tá a lọ pàdé táwa náà mọ̀ pé èkúté olóngìní rẹ̀ ti wọlé àwọn èkúté ọ̀paramọ́. Kò yé mi ni o, kò yé mi ni o. Ṣé bí ọ̀pọ̀lọpọ̀ ìlú ṣe tú nípínlẹ̀ Kwara yìí sọ́tẹ̀ àwọn tí wọ́n wí yìí lọ́rùn ni àwọn tí wọ́n ní wọ́n kan Sunday Igboho gbọ́dọ̀ wáyìí àwọn Emirate kìíní kan àwọn kámpù kìíní kan tọ́ra àgbọ́dọ̀ sọ̀rọ̀ jù bọ́ sọ̀rọ̀ jù nípínlẹ̀ Kwara yìí tí ó bọ̀ ni nígbà tí ṣe gọ́fúnà Ṣèyí Mákindé ló rẹ́dì láti tẹ́tí sí ọ̀rọ̀ aráàlú. Ibi tá sùn látẹ̀mọ́ sí nípínlẹ̀ Kwara o. Bẹ́ẹ̀ ni ibi tá sùn látẹ̀mọ́ sí bá ṣe rìn ni ò tí yé mi mọ̀ bó bá yẹ lómi èyí tó bá yẹ dákun ẹ bá wa sọ Sunday comment section. Kí ló ṣẹlẹ̀ gangan? Ọmọ Aládìkún wọ̀ ìpínlẹ̀ Kwara ìròpó ní kí àwọn aṣèjọba ìpínlẹ̀ Kwara múrúwà bíyọ̀ wá èmi ò rò bẹ́ẹ̀. Bó bá tiẹ̀ wá ní ẹ múrúkà àbí kẹ́ ẹ múyọ̀ wá típa yín ọ̀bá ka ẹ pa àwọn tọ́rọ̀ kàn kí wọ́n wà. Ẹ tó pé gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara pátápátá kan wà. Kí ló wá dé? Kí la ṣe? Kí ló dé tẹ́ rò pé ìpínlẹ̀ Kwara ó gbọ́dọ̀ dàrú pátápátá? Èmi rò pé pé Ọmọ Aládìkún jókòó ni pé àwọn Fúlàní Yorùbá rèé, àwọn Fúlàní Ìlọrin rèé, àwọn Fúlàní Kwara rèé. Yóò fi mọ ibi tí ó ṣiṣẹ́ sí ni. Maybe Yorùbá lójú àlejò bí ojú afọ́jú ni. Kí wá ló dé? Kí ló wá dé tó yẹ pé ibi tí gbogbo ayé kọjú sí ẹni káwọ́ kẹ́yìn bẹ́ẹ̀? Kí ló dé ẹ jáde ṣàlàyé fún wa? Ọ̀pọ̀lọpọ̀ ní bẹ lóyìn odi táti wálé dìnira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nígbèríko àjàjà ní àwọn ìlú gómìnà wọn ti kúrò níbi tí wọ́n jọba lé lórí. Kí ló dé? Ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa, ẹ já lè rìn ká lè yan fadá ìpínlẹ̀ Kwara náà. Àgbákò.